Mo kí gbogbo ọmọ Oduduwa nílé lóko lẹ́yìn odi. Mo kí lọ́mọdé lágbà. Ìkéde yìí wá láti ẹnu kò kárí ẹgbẹ́ YSDM Yorùbá Self Determination Movement. Orúkọ tèmi ni Ọpẹ́olúwa George Akínọlá. Èmi ni agbátẹrù àti olórí YSDM ní ilé nílẹ̀ Yorùbá ń bí. Kò sí kì í ṣe nǹkan tuntun báyìí téèyàn bá sọ pé ìgbà ewu la wà. Inú ewu sì ni gbogbo ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, inú ewu ni gbogbo wa wà. Gbogbo ọmọ Yorùbá láti Jẹ́bà títí dé Èkó, láti Ìmẹ̀kọ títí dé Máhìntẹ̀dó nílùú Ìlàjẹ, láti Badagry títí dé Ẹ̀gbẹ́, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá inú ewu la wà. Ìkéde yìí wá láti pe ọmọ Yorùbá sí àkíyèsí fún ìgbáradì. Ogun ti wọ̀lú o. Ẹni tó bá sọ pé ogun ò tí wọ̀lú ó ń tanra ẹ̀ jẹ ni. Ogun ti wọ abúlé, ogun ti wọ létò, ogun ti wọ gbogbo agbègbè ilẹ̀ Yorùbá káàkiri. Ìrírí sì ti fi hàn pé àwọn ọlọ́pàá, àwọn agbófinró àbáwọn sójà pé wọn ò kájú ọ̀rọ̀ yẹn mọ́ o. Ẹni tó bá gbọ́kànlé wọn pé wọ́n lè gbà ń lẹ̀, olúwa ẹ̀ ń tanra ẹ̀ jẹ ni. Kì í tiẹ̀ ṣe pé wọn ò tiẹ̀ kájú ẹ̀ nìkan. A tún gbọ́ pé ọ̀rọ̀ kọ́ máa gbójú sọ́tún nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ lósì, àbí kọ́ máa gbójú sósì nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́tún. Kọ́ máa ṣe bí ẹni pé wọn ò mọ nǹkan tó ń lọ, àbí kán sọ fún wọn kán ti wà lẹ́nu ibi tán ti sọ pé wọ́n máa wá pààyàn àbí wọ́n máa wá ṣe àṣemáṣe tí àwọn ará bíbà máa ń ṣe. Wọ́n á dé, tó bá kù díẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, wọ́n á lọ. Ìṣẹ̀lẹ̀ yẹn á ṣẹlẹ̀, wọ́n á ṣẹ̀ wá padà wá. Ẹ̀tànjẹ lélẹ́yìí, ẹ̀tànjẹ gidi. Wọn kò ní ìgbẹ́kẹ̀lé mọ́ wọn. Ìjáfara sì léwu lọ́rọ̀ tó wà nílẹ̀. Kí ni kí ọmọ Oòduà wá ṣe? Kí ni kí ọmọ Yorùbá àtàtà, kí ni kí ọmọ káàárọ̀ oòjíire, kí ló yẹ ká ṣe lásìkò yìí tá a fi máa dáàbò bo ara wa? Ṣùgbọ́n ká tó lọ sí ìpele yẹn, ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìlú wa. Àwọn ẹlòmíì wọn ò tẹ́ mọ bí tílẹ̀ Yorùbá dé. Àwọn míì ò mọ ẹ̀yà tó ń jẹ́ Yorùbá. Àwọn míì ò mọ gbogbo ìpínlẹ̀ tí Yorùbá wà ní ìlú Nàìjíríà tá a ṣe wà yìí. A fẹ́ ṣàlàyé ní kínníkínní. Nínú ìlú Nàìjíríà yìí, ìpínlẹ̀ 10 ni Yorùbá wà digbí. Ìpínlẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Yorùbá ní tó yẹ pé kò sámúlùmálà nù wọn. Àwọn yẹn ni Lagos, Ondo, Ọ̀ṣun, Ògùn, Èkìtì àti Ọ̀yọ́. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn Yorùbá wà ń bẹ digbí ni, kò sí àmúlùmálà ń bẹ. Ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ kan wà bíi 4 tó yẹ pé Yorùbá ní ìpín ní àwọn ìpínlẹ̀ yẹn, ṣùgbọ́n Yorùbá kọ́ ni gbogbo àwọn èèyàn tó wà ń bẹ.
Ìkíní nínú ẹ̀ ní Kwara, ìkejì ní Kogi, ìkẹta ní Delta, ìkẹrin ní Edo. Máa fi tó wa létí ìpín tí Yorùbá níbẹ̀. Ìjọba ìbílẹ̀ tó wà ní ìkọ̀ọ̀kan nínú àwọn agbègbè yìí. Ìjọba ìbílẹ̀ tó wà ní ìlú Èkó ó jẹ́ 20 tó yẹ pé wọ́n pín local government wọ́n pín fún Èkó. A mọ̀ pé Lagos state government ti pín oríṣiríṣi, wọ́n ti pín sórí oríṣiríṣi 57, ṣùgbọ́n ilé tá máa lò nínú iṣẹ́ tá fẹ́ ṣe yìí òun ni 20 tí local government tó wà ní Lagos state. Ọ̀yọ́ state ní 33. Ọ̀ṣun state ní 30. Ògùn state ní 20. Oǹdó ní 18. Èkìtì ní 16. Kwara lára ìjọba ìbílẹ̀ 16 tí Yorùbá ń bẹ̀ jẹ́ 12. Kogi state, ìpínlẹ̀ Kogi ní ara local government 21 tó wà ń bẹ̀, ìpín Yorùbá jẹ́ 7. Ní Delta state, ìpínlẹ̀ ti Yorùbá, àwọn ẹbí wa, àbúrò wa, àwọn ìṣẹ̀kírì tó wà ní Delta state nínú ìpín local government ìjọba ìbílẹ̀ 25, tí Yorùbá jẹ́ 3 ń bẹ̀, 3. Ní Edo, àwọn èèyàn wa tó wà ń bẹ̀ nínú ìpínlẹ̀ tó jẹ́ 18, a ní ẹyọ kan. Tá bá rò gbogbo àwọn ìjọba ìbílẹ̀ local government, tá bá rò gbogbo ẹ̀ papọ̀, a rí pé Yorùbá ní 160 local governments lára 774 ní Nàìjíríà. 160 local governments. Tá bá tún á pín àwọn ìjọba ìbílẹ̀ yẹn, tá tún pín wọn sí ẹ̀ka tá ń pè ní ward yẹn tó jẹ́ pé ó wà ní ilẹ̀ Yorùbá, ward tó jẹ́ pé ó wà nílẹ̀ Yorùbá, a rí pé wọ́n jẹ́ 1896. Àwọn wards nìyẹn. Gbogbo ìlú ńlá, ìlú kékeré, àgọ́, abúlé àti oríṣiríṣi ìletò, gbogbo ẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá, wọ́n jẹ́ ẹ jẹ́ kí n kà ní èdè tiwa, wọ́n jẹ́ 6,789. Ìyẹn jẹ́ 2,779 cities, towns and villages. Abúlé, ìletò, ìlú ńlá, ìlú kékeré, ìgbèríko, gbogbo ẹ̀bẹ̀ yẹn àti àgọ́ tó wà ní gbogbo agbègbè wa tá à ń sọ yìí. Ibo ló ti ẹ̀ ń jẹ́lẹ̀ Yorùbá? Torí tá a bá sọ ọ̀rọ̀ yìí ní kínníkínní kó yé wa, a ní mọ nǹkan tá à ń jà fún, a dẹ̀ ní mọ ewu tá a wà lábẹ́ àwọn agbésùmọ̀mí Fúlàní àti àwọn ọ̀tá oríṣiríṣi tí Yorùbá ní. Agbègbè tó ń jẹ́ ilẹ̀ Yorùbá nínú Nàìjíríà, fún àlàyé tí ò ìlágùn lọ, tí ò fa ìlágùn lọ, ẹ jẹ́ ká mú pé láti gbogbo abẹ́ river Niger, òkè Ọya, odò Ọya yẹn, tó ń bọ̀ láti apá òsì lókè títí dé ibi tí odò Ọya yẹn ti wọ alágbálúgbú omi tó ń pè ní Atlantic Ocean nísàlẹ̀, ilẹ̀ Yorùbá nìyẹn.
ilẹ̀ Yorùbá ní river Niger yẹn ti pín kúrò ní Nàìjíríà. A kàn rí pé lókè lọ́hùn-ún níbi tó tí river Niger yẹn ti flow wọ Nàìjíríà látàpá òsì, a rí pé àwọn kan wà ń bẹ̀ tó ń pè ní bàrbá ká tó kan omi yẹn. Then lápá ọ̀tún a rí pé àwọn ẹ̀yà kan tó ń pè ní ká tó kan omi yẹn ni o, àwọn ẹ̀yà kan tó ń pè ní Asian, wọ́n ń pè àwọn ẹ̀yà yẹn ní Asian, àwọn Ìgbìrà náà àti àwọn Edo wọ́n wà lápá ọ̀tún. Àwọn Edo, Asian àti Ìgbìrà yìí àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ wa lápá ọ̀tún ká tó kan odò Ọya, ibi tó odò Ọya ti ń ṣàn lọ sí Atlantic Ocean. Ṣùgbọ́n gbogbo àdúgbò yìí pátápátá la lè sọ pé ilẹ̀ Yorùbá, torí èèmọ̀ tó bá ti kọjá omi yẹn sápá bíbà yìí, yálà látòkè ni o àbí látàpá ọ̀tún ni o, ó ti ń pòwe fún wa nìyẹn. Ewu tó bá ti lè kọjá omi yẹn tá a ti dẹ́kun ẹ̀ sẹ́yìn omi, tó bá ti lè kọjá omi yẹn ó ti di wàhálà fún wa nìyẹn. So fún ìdí èyí a mọ̀ pé nǹkan kí nǹkan tó bá ti wà láti abẹ́ river Niger, odò Ọya lókè títí dé ibi tó ti dé Lọ́kọ́jà, títí tó fi lọ sàlẹ̀, títí tó fi lọ kan Atlantic Ocean, a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni gbogbo bẹ̀yẹn. Ilẹ̀ Yorùbá kọjá Nàìjíríà o, ilẹ̀ Yorùbá wà ní Republic of Benin, ilẹ̀ Yorùbá wà ní Togo, ilẹ̀ Yorùbá tẹ̀ tún wà ní Ghana gangan fúnra ẹ̀. Ṣùgbọ́n àní fi ọ̀rọ̀ wa yóò ní kan àwọn tó jẹ́ pé wọ́n sínú Nàìjíríà lásìkò yìí. Kí ni ká wá ṣe báyìí? Torí a ti mọ ibi tó ń jẹ́ ìlú Nàìjíríà, a dẹ̀ ti mọ àwọn ẹ̀yà tó jẹ́ pé wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá. Ẹ̀yà Yorùbá tá a mọ̀ tó jẹ́ pé a ti tọpinpin ẹ̀, wọ́n lọ bí 26, mẹ́rìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n 26 yìí, mẹ́rìndínlọ́gbọ̀n yìí, a lè ka díẹ̀ nù wọn kẹ́dẹ̀ máa fọkàn bá lọ ibi títí yín bá wà. A mọ̀ pé Ìgbónà wà, Ọ̀yọ́ wà, Oǹdó wà, Èkìtì wà, Ẹ̀gbá, Àwórì, Ìjẹ̀bú, àwọn Ìbàràpá, bẹ́yẹn lọ títí àwọn Ìlàjẹ, wọ́n ṣáà wà lọ bẹ́yẹn títí wọ́n fi pé 26. Lára àwọn 26 yìí bíi mẹ́rin ló wà ní Republic of Benin, àwọn bíi Pópó, Àjàṣẹ́, Kétu àti Sábẹ́. Yorùbá ni gbogbo wọn. A sì tún á fi yé wa pé inú ewu tá a wà yìí, àwọn bo ní ewu yìí wà tó yẹ pé àwọn èèyàn wa ò gbọ́. Yàwọn gbà ti ká gbogbo àdúgbò wa lẹ́ẹ̀sìn, ṣùgbọ́n àwọn bo làwọn ewu yìí wà tó yẹ pé wọ́n ti ń dún màrún mọ́ wa. Torí ìkéde yìí wà fún pé kí ká má pàdánù ọmọ Yorùbá kankan mọ́, ní yálà nílé ni o, lóko ni o, ká má pàdánù ọmọ Yorùbá kankan. So eléyìí máa jẹ́ ìkìlọ̀, eléyìí máa jẹ́ ìkóra ẹni níjàánu tẹ́ pé ẹ fi mọ ibi tẹ́ máa rìn sí àti ètò tẹ́ ẹ lè ṣe tí ẹ fi ní kábàámọ̀, tí a fi ní kábàámọ̀ nínú nǹkan tá a gbé dání. A ń láti ṣàlàyé ẹ̀ ní kínníkínní. Ìkíní, tá bá sọ pé ìlú Oǹdó, ìpínlẹ̀ Oǹdó,
àwọn bo ni a mọ̀ pé irú wọ́n tó ń ṣẹlẹ̀ yìí tó ti ń gbé tó ti ń dá àwọn èèyàn wa láàmú jù. A mọ̀ pé níbi Àkúrẹ́ GRA, Àkúrẹ́ Adó Èkìtì road, níbi Jùtàbùlù yẹn, Ọ̀wọ̀ Sápẹ́lẹ́ Benin road, Ọ̀sẹ́ local government, Ọ̀wọ̀ Kaba road. Now gbogbo àdúgbò tá à ń darúkọ ẹ̀, gbogbo ẹ̀ làwa ti dé o, gbogbo ẹ̀ la dẹ̀ ti mọ irú ewu tó wà ń bẹ̀. So tẹ́ bá fẹ́